Akójúmọ́, mo kí wa káàbọ̀ sí orí ètò JAMB UTME series, ibi tí a ti ń ṣègbáradì fún àwọn ọmọ iléèwé gíga tó ń gbáradì fún ẹ̀kọ́ JAMB. So pẹ̀lú ògo Ọlọ́run bá tún mọ́ tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé lánàá. Tẹ́ bá gbàgbé, ẹ rí pé bí ta dúró sí lánàá, òun náà ni fractions. A ṣàlàyé fraction gẹ́gẹ́ bí ìpín nínú odidi. A ṣàlàyé oríṣiríṣi àwọn fraction tá a ní. A ṣàlàyé equivalent fraction. A ṣàlàyé reciprocal. A ṣàlàyé àwọn bẹ́ẹ̀ ṣe lè mọ ṣiṣẹ́ ní fraction tí a mọ̀ sí operations with fraction. So ibẹ̀ náà la dúró sí léyìí tá a dẹ̀ ṣe kí ni o tá a ń ṣàlàyé àwọn precedence rule fún wa. Ipe tá a bá ní kí ni o tá a bá ní fraction tó wá pẹ̀lú àwọn àmì ìṣirò lóríṣiríṣi bóyá addition ni o subtraction ni o product ni o multiplication ni àti division, èwo ni ó kọ́kọ́ mọ gbáwájú tí a mọ̀ sí precedence rule. A ṣàlàyé yẹn náà fún wa. So ní àná lórí ibẹ̀ náà ládẹ̀ ti bẹ̀rẹ̀ léni lágbára Ọlọ́run bá. So ìjẹ́ tí eléyẹn bá yé wa tí a dẹ̀ sì gbọ́ àlàyé tá a ṣe yé tá a dẹ̀ sì gbọ́ yé dáadáa, a mọ̀ tẹ̀síwájú lórí decimal. Pé tẹ́ bá wo in tí ó wà ní ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú syllabus, so òun náà ni fraction, wọ́n fẹ́ ká mọ̀ fraction bá dẹ̀ lè ṣiṣẹ́ pẹ̀lú fraction ilé ìtọ́ ipa ṣe lánàá. So decimal and percentages. So ti yé wa, ṣùgbọ́n lónìí lágbára Ọlọ́run bá a máa ṣe kí ni o, a máa bọ́ sí decimal. Tẹ́ bá gbàgbé, ẹ rí pé lánàá mo la ní àwọn nọ́mbà agbọ́nrin nọ́mbà oríṣiríṣi. Lára àwọn tá a ṣàlàyé lánàá, a ṣàlàyé whole number, a ṣàlàyé natural number, a ṣàlàyé rational number. Tẹ́ bá gbàgbé, ẹ rí pé tí mo pe rational number, òun náà ni pé kí ni òun náà la tún mọ̀ ń pè ní fractional number. Nọ́mbà tá a lè kọ bóyá kí ni o p divided by q. Tó dẹ̀ sì jẹ́ pé kí ni o, tó jẹ́ pé p àti q wa wọ́n mọ jẹ́ integer tí q ò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí ni o, tí q ò gbọ́dọ̀ jẹ́ òdo. Ṣé pé tí q bá ti jẹ́ 0 bá ó mì pé denominator wa jẹ́ 0 yẹn a máa ní tí a ń pè ní kí ni o, undefined. Inú àlàyé tí mo tún ṣe bákan náà ẹ̀wẹ̀, òun náà ni pé kí ni tá a bá ní fraction a tún ní decimal, torí a lè gbé fraction a lè gbé lọ sí decimal. Àbá gbàgbé mo ní 1 divided 1/2 ta ní olófà tá a máa ń sọ yẹn, òun náà ni pé division, òun náà ni pé 1 divided by 2. Tí n bá sì wá fi nọ́mbà tó kéré, so tí yé bá wọn, àbí nọ́mbà tó tóbi tí n bá fi divide láńlá, in tí màá máa ní náà ni kí ni fraction, àti fraction náà lè ṣe kí ni a lè ní decimal. Ṣé pé lẹ́yìn náà òun náà ni kí ni 0.5. Irúfẹ́ nọ́mbà òun náà ni kí ni rational number lòun náà. Kódà aláwọn rational number kan tó yẹ pé à ń pè wọ́n ní kí ni o recurrence number. Àwọn nọ́mbà tó yẹ pé wọ́n sì mọ tún wá láwa tún wá, bí ti bá ní 0.333333. Pé lánàá nínú àlàyé tí mo ṣe òun náà ni pé irúfẹ́ nọ́mbà báyìí tá a bá fẹ́ mọ kọ́ 333 tó rà mọ̀ pé kò ṣe kí ni kò níbi tó pín sí, a kàn lè kọ 0.33. Ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o nọ́mbà tó ń wá láwa tún wá, àwọn ọmọ tá a kọ́ lórí 3 yẹn òun náà ni pé kí ni o 3 ń wá láwa tún wá. Gẹ́gẹ́ bí àpèjúwe, kódà ń bá nírú nǹkan báyìí 167 tí máa ní kí ni o .7, òun náà ni pé kí ni 17 yẹn ń wá láwa tún wá, 17 yẹn ń ṣe kí ni o ó ń wá láwa tún wá. Tàbí ká gbọ́n kọ́ báyìí .67 ajá sí pé ilé ọmọ jẹ́ kí ni o 67 1.6767676767 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjẹ́ tí náà bá yé wa, eléyìí ẹ̀ pé decimal number ni o. Kódà recurrence decimal ní pẹ̀lú àní rational number ni. Àwọn decimal mìíràn wọ́n èé ṣe rational number torí tó ẹ pé a bá ṣe kí ni o tá bá divide number kan pẹ̀lú mìíràn, ní tí ó mọ̀ fún wa náà ni kí ni o number tó ẹ pé kò lópin. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá bá ní pi, a mọ̀ pé pi wa 22/7 ni. Ẹ rí pé tẹ́ bá tẹ̀ sínú kí ni o inú ẹ̀rọ ìṣirò yín, a máa ní 3.14 kíníkíní lọ tó wá lọ báyẹn. So kódà
ẹ̀rọ mi kò ní ṣe kíni kò lè gbé answer yẹn wá pọn torí kò ṣe kíni kò lópin irú àwọn nọ́mbà báyẹn là ń pè ní irrational number eléyìí náà nítòótọ́ 3 ń wá láwa tún wá ṣùgbọ́n rational number lòun pẹ̀lú ògo Ọlọ́run bá tí ẹ bá ti tẹ̀síwájú lórí rẹ̀ màá ṣe bá ṣe mọ̀ pé kíni o rational number lòun náà so kíni wá ni wọ́n fẹ́ fún wa láti mọ̀ nípa decimal ọkọ̀ náà tí wọ́n fẹ́ ká mọ̀ ń bẹ̀ òun náà ni pé kíni o bá ṣe lè máa correct number sí iye decimal place kan tó ti bá wọn bá ṣe lè mọ ro decimal papọ̀ bá ṣe lè mọ yọ wọn kó nu ara wọn bá ṣe lè mọ multiply decimal bá dẹ̀lẹ̀ ṣe lè máa ṣe kíni o bá ṣe lè mọ divide decimal bá ṣe lè mọ divide decimal bó wà ní bó mo ṣe lè mọ correct decimal sí iye decimal kan àkọ́kọ́ ká lọ mọ̀ tí n bá ní 123.45678 nọ́mbà tí mo kọ yìí a máa sọ pé wà ní decimal form o kí ló tá fi mọ̀ pé wà ní decimal form òun náà nítorí point eléyìí òun la mọ̀ pé ní kíni decimal point wá di decimal point yẹn ó ti sòpin ya nọ́mbà yìí sí méjì apá alákọ̀ọ́kọ́ lápá tó wà àwọn nọ́mbà tó wà lápá sí mi nọ́mbà tá a rí ká tó kan decimal point òun la máa pè ní kíni o whole part so ti yé báyìí rí àwọn eléyìí tó wà lẹ́yìn decimal òun la máa pè ní kíni o decimal part tàbí ká pè ní fractional part nínú àwọn ìwé mìíràn wọn a máa pè ní kíni o wọn a máa pè ní mantissa mo rò bó ti yé wa báwọn so tábà tí wàá mọ orú nǹkan báyẹn rí pé 1 2 3 4 5 6 1.23.45678 rí pé sọ pé 123.45,678 pé sọ bẹ́ẹ̀ nọ́mbà tó bá ti wà lẹ́yìn decimal ọ̀kọ̀ọ̀kan la mọ̀ pé wọ́n a gbọ́dọ̀ pé papọ̀ tó ti yé bá wọn ìgbọ́dọ̀ sọ pé 78.98 mo ṣe o torí nọ́mbà tó wà lẹ́yìn decimal kò ṣe kíni o kò tó 1 0 náà ló dẹ̀ ṣì wà tó ti yé bá wọn kò tí ì tó didi ajá sí pé a máa ṣe kíni a máa pè lọ́yọ̀ kọ̀ọ̀kan mo rò bó ti yé àwọn tó bá ti jẹ́ pé fractional part yẹn a máa pè lọ́yọ̀ kọ̀ọ̀kan tá bá ka iye nọ́mbà tó wà lẹ́yìn decimal point yẹ́ rí pé decimal point lélẹ́yìí o nọ́mbà mélòó ló wà lẹ́yìn decimal point yẹn 1 2 3 4 5 a ní nọ́mbà 5 ajá sí pé báyìí máa sọ pé nọ́mbà yìí ó wà ní kíni o 5 decimal places tó ti yé ajá sí pé tí n bá fẹ́ mọye decimal place tí nọ́mbà kan wà òun náà ni pé kíni o ìmọ̀ kàyé nọ́mbà tó wà lẹ́yìn decimal point ó yá kí ni 78.98 yóò wá jẹ́ o decimal place wo ló wà ẹ sọ yóò mọ̀ jẹ́ kí ni o 2 decimal places kí ló fà torí pé kí ni o torí pé nọ́mbà méjì ló wà lẹ́yìn decimal point wa ǹjẹ́ tá bá ti gbọ́ yẹn yé títí tá fi parí ẹ̀kọ́ yìí decimal place wa a máa kọ pẹ̀lú dp so tá bá ní dp yẹn pé kí ni decimal place ajá sí pé tí bá wọ pé 5 dp ìtumọ̀ rẹ̀ lẹ́nu pé kí ni o nọ́mbà 5 máa rí lẹ́yìn decimal in tí wọ́n máa béèrè lọ́wọ́ wa ní JAMB náà ni pé wọ́n lè ní ká gbé nọ́mbà kan sí iye decimal place kan tàbí tí wọ́n bá tiẹ̀ ní ká gbé lọ directly báyẹn wọ́n lè sọ fún wa pé kí ni o correct nọ́mbà kan sí iye decimal àbí tó bá ti ṣiṣẹ́ kan tán tó bá ti wá mọ ohun tó get kó gbé lọ sí kí ni o kó gbé lọ sí decimal place kan ó ti yọ abáwọn so pé kó ṣe kí ni o ká gbé lọ sí iye decimal place kan ìjẹ́tẹ́lẹ̀ yẹn bá yé wa ta decimal ó yẹ wà pẹ́rẹ́ yìí o right 971.7537 correct so alákọ̀ọ́kọ́ nearest whole number kó mọ̀ wà ní whole number tó tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì 1 dp kí ni mo pè 1 dp o that 1 decimal place pé ká máa ní nọ́mbà kan lẹ́yìn decimal point ẹlẹ́ẹ̀kejì ẹ̀ta ẹ̀wọ̀n òun náà ní pé ká gbé sí 2 decimal place ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní ká gbé sí kí ni o nearest thousand láti ṣe irúfẹ́ ìbéèrè báyìí kò le rárá ṣùgbọ́n mo tún fẹ́ ká di nǹkan kan mú so nínú mathematics a ń pè nǹkan kan ní rounding off number ẹ̀rí rounding off yìí ó lè pín sí méjì o a ní rounding up a dẹ̀ ṣe ní kíni o
a ní rounding down. So tí sẹ́rí nọ́mbà láti 1 dórí 9 1 2 3 4 5 6 7 8 9 gbé tẹ́ bá kà wọ́n tàbí kẹ́yìn fi 0 náà sí rí pé mẹ́wàá ni o àbí rí nọ́mbà márùn-ún alákọ̀ọ́kọ́ yìí eléyìí tó wá láti 0 sí 4 yìí ẹ wò a máa ṣe kí ni o tá bá ti rí àwọn nọ́mbà yẹn a máa ráǹdì wọn down òun náà ní pé kí ni o ká já wálẹ̀ kí lá máa ráǹdì ẹ̀ down sí a máa ráǹdì ẹ̀ wá sóòsùdó àwọn tó wá láti 5 sórí 9 a máa ráǹdì wọn up sórí kí ni o sórí 1 ajá sí pé tí wọ́n bá fún wa ní nọ́mbà kan tó ju iye decimal point kan lọ tún á ní ká gbé lọ sí decimal point mìíràn ajá sí pé a máa ṣe kí ni o inú ká máa ráǹdì nọ́mbà tó bá wà lẹ́yìn nọ́mbà tí wọ́n fẹ́ ká gbé lọ up tàbí ká máa ráǹdì ẹ̀ down ẹ̀dẹ̀ sì mọ́ gbàgbé mo la pín nọ́mbà ságbọ́n ní méjì eléyìí tó wà láàrin 0 sí 4 a máa ráǹdì wọn down di 0 èyí tó wà láàrin 5 sí 9 a máa ráǹdì wọn down sí 1 ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa ẹ wo nọ́mbà alákọ̀ọ́kọ́ a ní 971.7537 ọ̀yà wọ́n ní ká gbé lọ sí kíni o nearest whole number tẹ́ bá gbàgbé ẹ rí pé mo ní dábàá ní decimal number ìpín méjì ló pín sí o ìpín alákọ̀ọ́kọ́ ni àwọn nọ́mbà tó wà ká tó kan decimal point tí mo lá máa pè ní kíni o whole part so ti yé bá ìpín ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ àwọn làwọn nọ́mbà tó wà lẹ́yìn decimal point mo ní àwọn ní kíni o fractional part so ìtún à ń sọ ni pé kíni o nearest whole number náà ni pé ká gbé nọ́mbà tó jẹ́ decimal yìí ká gbé lọ ságbọ́nrin whole tó ẹ pé kò ní mọ ní decimal kankan mọ́ ajá sí pé n gbúdọ̀ ní decimal point mọ́ mi dẹ̀ gbúdọ̀ ní nọ́mbà lẹ́yìn decimal point nígbà tí bá tiẹ̀ ti ní decimal point mọ́ ajá sí pé kò lè sí mìíràn mọ́ lẹ́yìn decimal point máa máa ṣe mo ti mọ̀ pé tí n bá fẹ́ gbé lọ sí whole number àwọn nọ́mbà tó wà lágbègbè whole number yìí ẹ rí pé bíi báyìí ni wọ́n ti pín lórí 1 ni wọ́n ti pín ìwà ní dúró síbẹ̀ nǹkan ní kọ 971 lásán èyí tí máa ṣe ni pé máa wo nọ́mbà tó wà lẹ́yìn ibi tó yẹ kí n ti dúró yẹn àwa ò pé ṣé nọ́mbà tó wà lẹ́yìn ibi tó yẹ kí n ti dúró yẹn ṣé máa ráǹdì ẹ̀ up ni àbí máa ráǹdì ẹ̀ down ẹ̀dẹ̀ ṣùgbọ́n gbàgbé àlàyé tí mo ṣe mo nọ́mbà láti 0 sí orí 4 a máa ṣe kí ni o a máa ráǹdì wọn down èyí tó wà láàrin láti 5 lórí 9 a máa ráǹdì wọn up so ti yé mi báwọn ó yá kí n dó sórí 1 torí nearest whole number ni wọ́n ní ká gbé sí so tí èmi bá wọn màá máa wá ṣe kí ni o màá máa wá wo nọ́mbà tó wà lẹ́yìn 1 ẹ rí pé nọ́mbà tó wà lẹ́yìn 1 7 ni o ẹyẹ jẹ́ ń bí wa ṣá máa ráǹdì ẹ̀ up ni àbá máa ráǹdì ẹ̀ down pẹ̀lú àlàyé tí mo ṣe a máa ráǹdì ẹ̀ up tọ́rọ wà láàrin 5 sí 9 a máa ráǹdì ẹ̀ up sórí di 1 yóò mọ̀ di 1 ilé wọn máa jẹ́ kí ni o 1 plus 1 yóò mọ̀ jẹ́ kí ni o 2 ajá sí pé 971.7537 approximately eléyìí ni pé approximately ó ṣe déédéé ó súnmọ́ 972 kò correct to nearest whole number ẹ dákun so ti yé wa so ti yé ọ̀dà kápẹ́lẹ́ yìí ni mo fẹ́ ṣe nǹkan ká wọ́n fún wa nírò àpẹẹrẹ mìíràn báyìí wípé 375.62 so tí wọ́n ní ká gbé sí kíni àbí kí n sọ pé 42 wọ́n ní ká gbé sí nearest whole number ajá sí pé mo mọ̀ pé kíni ibi ìbàyẹ̀ lọ́yẹ kí n ti dúró ṣùgbọ́n mi lè dúró síbẹ̀ máa wo nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ ẹ rí i pé nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ 4 ni o màá máa wò pé 4 yìí ṣé máa máa ráǹdì ẹ̀ up ni àbí máa máa ráǹdì ẹ̀ down pẹ̀lú àlàyé ẹ rí i pé máa ráǹdì 4 down àmọ́ já wálẹ̀ sódò ni tó ti bá ayọ̀ máa jẹ́ 0 plus 5 ó jẹ́ 5 ajá sí pé lè ọmọ jẹ́ kíni o 375 correct to nearest whole number ìjẹ́ tílé yẹn bá ti rí wa tá a dẹ̀ sí tí mọ̀ bá a ṣe lè mọ̀ ṣe kí ni o bá a ṣe lè mọ̀ gbé nọ́mbà sí nearest whole number bó o lápẹẹrẹ kejì ọ̀yà ká pọ́n fún wa ní irúfẹ́ eléyìí náà nǹkan ẹ jẹ́ ń gbé kíní ẹ̀ wá ẹlẹ́ẹ̀kejì báyìí wọ́n ní ká gbé lọ sí kíní o 1 decimal place bẹ́ẹ̀ ṣe ṣe ta lákọ̀ọ́kọ́ náà lẹ́ẹ̀tì ṣe léyìí náà 1 decimal place ni pé nọ́mbà mélòó la máa rí lẹ́yìn decimal a máa ní nọ́mbà kan lẹ́yìn decimal pẹ̀lú àlàyé tí mo ṣe ajá sí pé bó lá dúró sí o a máa dúró sí kíni o ibi 7 lẹ́ẹ̀ka ti dúró sí
ṣùgbọ́n ká tó dúró síbẹ̀ wá wò pé kí ni o nọ́mbà tó wà lẹ́yìn 7 yẹn ṣá lè mọ round ẹ̀ up ní àbá lè mọ round ẹ̀ down ẹ rí pé nọ́mbà tó wà lẹ́yìn 7 5 ni o ṣé a máa round 5 up ní àbá máa round ẹ̀ down pẹ̀lú àlàyé tí mo ṣe ẹ rí pé a máa round ẹ̀ up sórí kí ni o sórí 1 tó bá ti jẹ́ parí nọ́mbà láti 0 sí 4 a mọ̀ jẹun wálẹ̀ sódò nọ́mbà láti 5 sórí 9 a mọ̀ fàwọn sókè sí di 1 so ilé ọmọ jẹ́ kí ni o 1 1 plus 7 yóò mọ̀ jẹ́ 8 ajá sí pé ilé ọmọ jẹ́ kí ni o 971.8 correct to what 1 decimal place oh yeah bó wà ní tó yẹ pé 2 decimal place mo fẹ́ gbé lọ́nkọ́ ilé yẹn náà ò le rárá ajá sí pé bo ni màá ti dúró máa dúró kíkọ nọ́mbà mi látorí 5 ní orí 5 torí mo ti mọ̀ pé 5 òun nọ́mbà tó ṣe kí ni o òun nọ́mbà ibẹ̀ ní 2 decimal places ti pín 2 decimal places tá a bá gbàgbé òun náà ní nọ́mbà méjì lẹ́yìn decimal point ṣùgbọ́n mo là ní dúró síbẹ̀ á wá wo nọ́mbà tó wà lẹ́yìn ibi tó yẹ ká ti dúró òun ṣé nọ́mbà tó yẹ ká round up ni àbí tó yẹ ká round down ẹ rí pé 3 ló wà lẹ́yìn rẹ̀ á dẹ̀ sì mọ round 3 down sórí 0 á mọ̀ fòun wálẹ̀ sí odò ajá sí pé yóò máa jẹ́ 0 plus 5 so tí yóò máa jẹ́ 5 yóò máa jẹ́ 971.75 correct to 3 decimal places bó wà ní nearest thousand tí nǹkan tá a bá gbàgbé ẹ rí pé lọ́sẹ̀ tó lọ ń gbà tá a ṣe number based system mo ń ṣàlàyé àwọn place value mo ní tá a bá ní 1 2 3 4.5 6 7 8 gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ rí pé place value 4 yìí unit ni o eléyìí tens ni o eléyìí 100 ni o eléyìí 1000 ni o ẹ̀wádìí tó wà ní ẹ̀yìn decimal point yẹn mo ṣàlàyé pé òun náà ní place value eléyìí nọ́mbà àkọ́kọ́ tó wà lẹ́yìn decimal point òun mọ̀ jẹ́ tenth tó ti wà eléyìí ọmọ jẹ́ kí ni o 100 eléyìí ọmọ jẹ́ kí ni o 1000 eléyìí ọmọ jẹ́ kí ni o 10,000 so ti ajá sí pé nearest 10,000 nearest 1000 tí wọ́n ní ká gbé nọ́mbà yìí lọ òun náà ní pé kí ni 971.7537 ẹ̀yà máa tún kọ place value rẹ̀ bákan náà eléyìí ó jẹ́ unit mọ́bìnú tenth 100 ilé ọdẹ ṣùgbọ́n jẹ́ kí ni o 1000 ajá sí pé àtorí kí ni àtorí 3 ló yẹ kí n ti dúró mo dẹ̀ ní kí n tó dúró sórí 3 máa wo nọ́mbà tó tẹ̀lé 3 bóyá nọ́mbà tí mo lè round up ni àbí nọ́mbà tí mo lè round down ẹ gbé nọ́mbà tó wà lẹ́yìn 3 7 ni o 7 á máa round òun up sórí 1 ajá sí pé tí n bá ro 1 pọ̀ mọ́ 3 ilé ọmọ jẹ́ kí ni o 971.754 correct to nearest 1000 ilé ẹni bá ti lè gbé nọ́mbà lọ ẹni pé tẹ bá ṣàkíyèsí nearest 1000 náà ó ṣe déédé pẹ̀lú kí ni o 3 decimal places ó ṣe déédé pẹ̀lú 3 decimal places yẹn ni a bá fẹ́ gbé nọ́mbà láti decimal point kan lọ sí decimal point mìíràn ìjẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa nínú tí wọ́n tún fẹ́ ká gbọ́yé òun náà ni pé kí ni o ní tí a ń pè ní significant figure kí ni a ń pè ní significant figure ẹ rí i pé mo máa mọ̀ túmọ̀ ọ̀rọ̀ láti bí ọ̀rọ̀ òun gangan fúnra lára rẹ̀ so ti yé tí wọ́n bá ní bathroom kí ni bathroom o bathroom jẹ́ kí ni o ilé ìwẹ̀ bó la ṣe mọ̀ pé ilé ìwẹ̀ ni kódà tó bá ti mọ̀ túmọ̀ rẹ̀ tẹ́lẹ̀ a ti mọ̀ pé rúùmù tẹ́lẹ̀ yàrá ni o báàfì ìwẹ̀ ṣùgbọ́n àní sọ pé ìwẹ̀ yàrá yóò mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ ilé ìwẹ̀ so wọ́n pé náà significant figure a ti mọ̀ túmọ̀ figure náà làwọn nọ́mbà bíi 1 2 3 4 5 kí ni ẹ̀ ṣùgbọ́n tó bá ní significant tó bá ní nǹkan kan wá significant pé ó tó pọ́nlé ó nítumọ̀ so ti yé báwọn so non significant ni pé tí ò nítumọ̀ ọ̀yà tàbá ní inú gbogbo àwọn nọ́mbà o ẹ rí i pé kò sí nọ́mbà tí ò nítumọ̀ that's why nílẹ̀ Yorùbá wọn ní kí ni o ìbànújẹ́ kódà bẹ́ẹ̀ nìkan bá gbìyàn lọ ní fún ṣẹ́jú kan bọ̀dá náà ló jẹ́ sí yàn torí kí ni o tó bá ti jẹ́ pé a ti lè ka òǹkà nọ́mbà kan ó nítumọ̀ ni ó wà significant yẹn so ní tí mo fẹ́ fàyọ náà ni pé tá bá ní significant figure òun náà ni kí ni o nọ́mbà tí è sódo so ti yé báwọn so significant figure náà ni pé kí ni o nọ́mbà tí è sódo tó bá ní ká wá significant figure pé àwọn nọ́mbà alákọ̀ọ́kọ́ tí è sódo so 3 significant figure yóò mọ̀ jẹ́ kí ni o nọ́mbà mẹ́ta alákọ̀ọ́kọ́ tí è sódo mo rò bó ti yé mi báwọn tó bá ní first significant figure náà ni pé kí ni o first 4
non-zero number mẹ́rin alákọ̀ọ́kọ́ tí ẹ ṣe kí ni o tí ẹ sòdo mo bó ti wá báyìí wọ́n là ń pè ní kí ni o significant figure ká máa lọ gbọ́ ẹ̀rí pa sọ a ní zero èsè kìí zero wà significant o ṣùgbọ́n zero láàrin nọ́mbà yóò mọ̀ wà significant o tó ti ń bá gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí máa kọ nǹkan nísìn 1 2 3 4 0 7 8 9 ajá sí pé 4 significant figure mi tí wọ́n bá ní ká gbé nọ́mbà yìí sí 1 significant figure orí 1 ni ó ti pín ẹ mọ́ gbàgbé significant figure non-zero figure àwọn nọ́mbà tí èso òdo kí nọ́mbà tí èso òdo àkọ́kọ́ tí èso òdo níbi báyìí 1 ni ọ ajá sí pé 2 significant figure yóò mọ̀ pín sórí 2 o 3 significant figure yóò mọ̀ pín sórí 3 o 4 significant figure yóò mọ̀ pín sórí 4 5 significant figure yóò mọ̀ pín sórí 5 àní sọ pé torí pé wọ́n jódo àbí torí pé lè jódo àní sọ pé torí pé jódo ẹ pé ṣe bí wọ́n ti sọ pé nọ́mbà tí èso 0 ni significant figure àní sọ pé torí rẹ̀ àní kà mọ́ tó bá ti jẹ́ pé 0 wà láàrin àmọ́ kà á mọ́ bẹ̀tọ́ ẹ pé 0 wà ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 0.00875 ajá sí pé 0 eléyìí kò wà significant o so ti yé mi báwọn 0 yìí náà wà significant o 0 yìí náà wà significant o ajá sí pé bọ́lẹ̀ tí mo kà sí ní significant yẹn bí tẹ́ tí mo kà látòrí 8 ni o ajá sí pé tó máa sọ pé first significant figure ń bì by 8 ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ 7 ni o ẹlẹ́ẹ̀kẹta 5 ni o so ti yé wa báwọn ìjẹ́tìlẹ̀ ẹ̀ bá yé wa láti ṣùgbọ́n yé dáadáa bó wà ní kápọn fún wa ní irúṣẹ́ kọ̀ọ̀kan wọ́n lè ní ká gbé nọ́mbà sí significant figure ó mọ́ ń jáde dáadáa torí mo lérò pé lọ́sẹ̀ yìí a lè mọ́ láǹfààní láti ṣe problem session torí ta sì fẹ́ kọ́fà lórí topic yẹn ṣe kíni o ó pọ̀ ó dá ká mọ̀ sí àwọn ìbéèrè yẹn mọ́ra wọn ọ̀yà ìbéèrè náà lọ báyìí pé kíni o so give ọ̀ká pé right ìbéèrè JAMB ni o 0.0009605 number 1 significant figure tí n bá ti kọ SF láti ìsinyìí lọ significant figure ló túmọ̀ sí o B 2 significant figure tàbá bá ń ka ìwé lọ tàbá ti rí SF òun náà ni pé significant figure ló túmọ̀ sí ọ̀yà bó wà ní 0.0009605 sí 1 significant figure ní nọ́mbà alákọ̀ọ́kọ́ tí èso òdo ẹ̀dẹ̀mọ́ gbàgbé àlàyé tí mo ṣe mo ní kò ní ṣe kí ni o nọ́mbà alákọ̀ọ́kọ́ tí èso òdo ajá sí pé tí bá fẹ́ kà àti bó ni màá máa gbé kà ó látòrí 9 ajá sí pé nọ́mbà alákọ̀ọ́kọ́ tí èso òdo ń bì báyìí 9 ló ti bẹ̀rẹ̀ so ti yé mi báwọn ìwà ní dúró síbẹ̀ mo ní kí n tó pinnu pátápátá pórí 9 ni ó dúró sí yẹn màá wá wo nọ́mbà tó wà lẹ́yìn 9 bẹ́ẹ̀ nọ́mbà tó ṣe é gbádànù ni àbí nọ́mbà tí ò ṣe é gbádànù ó dà gẹ́gẹ́ bí kíni bẹ́ẹ̀ bí ọmọ kékeré kan ẹ̀rí pé gbogbo àgbàlagbà nímọ̀ àwọn àgbàlagbà mímọ̀ máa rí àwọn ọmọ kéékèèké jẹ bẹ́ẹ̀ nísìnyẹn pàdé ọmọ kan ní kọ́nà ìfẹ́ ráńkò ṣe é pé kẹ́ tó ráńkò gan ẹ̀wọ̀ tún ẹ̀wọ̀ sí pé ṣé èpè bọ̀dà rẹ̀ ń bẹ́ ń bì báyìí àwọn nọ́mbà kan bẹ tó ìpẹ́ lè ṣe kíni o lè gbádànù kí wàhálà mọ́ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mo ṣàlàyé pé kí n tàbá ní nọ́mbà láti 0 sí 4 á máa rán àwọn down á mọ̀ já wọn kulẹ̀ sí 0 bẹ̀tọ́ wáyé pé 5 sórí 9 ni á máa ṣe kíni o á mọ̀ fà wọn lókè sọ dórí kíni o á máa sọ àwọn di 1 ọ̀yà ibi ìbàyí lọ́yẹ ká ti dúró tòótọ́ ibẹ̀ ni 4 significant parí sí mo lá máa wo nọ́mbà tó wà lẹ́yìn 9 nọ́mbà tó wà lẹ́yìn 9 bíbà yìí 6 ni o ṣá máa ráǹdì 6 up ní àbá máa ráǹdì ẹ̀ down pẹ̀lú àlàyé tí mo ṣe pé 0 sí 4 á máa ráǹdì ẹ̀ down sí 0 5 sí 9 á máa ráǹdì òun down sí 1 ajá sí pé léyìí o 6 yìí o 1 ní ọmọ ọdí o bó láti máa ṣe mo sì ní 1 bíbà yìí o 1 plus 9 ajá sí pé yóò jẹ́ 10 ìyìn gbọ́dọ̀ kọ́ 10 náà máa kọ́ 0 máa fi 1 pamọ́ máa fi 1 yẹn kún eléyìí so ti ajá sí pé lọ́wọ́ máa jẹ́ kí ni o 0.001 so ti bá 0 tàbí kẹ́ẹ̀dó sórí 1 torí 0 lẹ́yìn kílókù ẹ̀ tẹ́lẹ̀ náà tó bá ti jẹ́ pé 0 wà lẹ́yìn nọ́mbà pátápátá tó dẹ̀ sì jẹ́ decimal point òun náà wà significant ẹjẹ́ agbára yẹn rí àlàyé méjì ló wà lórí rẹ̀ convention méjì náà dẹ̀ sí ni àwọn kan sọ pé 0 bóyá wá síwájú ọ̀rọ̀ ni síwájú nọ́mbà ni àbó wá lẹ́yìn nọ́mbà pátápátá lọ́dọ̀ àwọn kan kò wà significant bẹ̀tẹ̀ àwọn kan sọ pé rárá o tó bá jẹ́ pé ó wá lẹ́yìn nọ́mbà tí ẹ bá ṣe decimal point ó wà significant
so tí bá ṣùgbọ́n ní agbọ́dọ̀ mọ̀ agbọ́n níbi tá a ti ń ṣe ní Nàìjíríà tí 0 bá wá lẹ́yìn decimal point òun náà wà significant mo rò bó ti yé mi bá so in tá gbọ́dọ̀ gbọ́ yé ni pé tí 0 bá wá láti bẹ̀rẹ̀ so tí kò wá significant tó bá wá láàrin ńkọ́ ó wá significant ajá sí pé mo lè kọ eléyìí láì jẹ́ pé mo ṣe kíni o láì jẹ́ pé mo kọ kí ló kọ ẹ̀ sí ajá sí pé nọ́mbà eléyìí so tí bá wọn so lórí 1 ní 1 significant figure in tí ó mọ̀ jẹ́ nìyẹn ó yá ẹlẹ́ẹ̀kejì bákan náà ńkọ́ a ní 0.0009605 wọ́n ní ká gbọ́n náà lọ 2 significant figure ẹ má gbàgbé pẹ̀lú àlàyé significant figure ní nọ́mbà àkọ́kọ́ tí è sódo so ajá sí pé 2 significant figure ó mọ̀ jẹ́ kí ni o nọ́mbà méjì alákọ̀ọ́kọ́ tí è sódo ó yá ẹja mọ̀ ká nọ́mbà méjì alákọ̀ọ́kọ́ ní è sódo 9 àti 6 ni o ajá sí pé kí n dúró sórí 6 ṣùgbọ́n lè tí ìdúró kí n tó kọmọ kékeré ń kò sẹ́yìn pé ń wọ ẹ̀gbẹ́ ṣé gbọ̀dá rẹ̀ ò sí mbẹ̀ ká tó dúró síbẹ̀ náà wá wo nọ́mbà tó wà lẹ́yìn ibi tó yẹ ká ti dúró bóyá nọ́mbà tá a lè rọ́wọ́ ẹ̀ sẹ́yìn ni tàbí nọ́mbà tó dá a lè rọ́wọ́ ẹ̀ sẹ́yìn so tí bá mo ní tí nọ́mbà bá wà láti 0 sí 4 a máa round òun down sí 0 tó bá wà láàrin 5 sí 9 a máa round òun up sí 1 ẹ rí i pé nọ́mbà tó wà lẹ́yìn 6 yóò 0 ni o a máa round ẹ̀ down sí 0 ajá sí pé 0 plus 6 yóò máa jẹ́ 6 tẹ́ bá kọ eléyìí yóò máa jẹ́ 0.00096 so tí bá ń correct to 2 significant figure ó yá pò wá ní ẹ rí i pé a lè ṣe 3 significant figure sáà lè kọ́ tí ó yánsá rí ó jẹ́ àtàbá wà ní kàn ní Facebook náà a lè kọ́ ẹ rí i pé òun náà ò lè rárá 0.0009605 3 significant figure ní nọ́mbà mẹ́ta alákọ̀ọ́kọ́ tí èso òdo ó ti yé báwọn ó yá ẹ rí i pé ibi tó yẹ ká ti dúró lélẹ́yìí o lórí 0 ṣùgbọ́n a ṣe kí ni a wo nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ pé bóyá a lè rọ́wọ́ ẹ̀ sẹ́yìn àbí a lè ṣe bẹ́ẹ̀ 5 ni o àdẹ̀tí mọ̀ pa á máa rán di 5 up sórí 1 ajá sí pé a máa ní 1 plus 0 yóò jẹ́ 1 so ilé yóò máa jẹ́ kí ni o 0.000961 correct to 3 significant figure jẹ́ tí lèyìn bá yé wa tí decimal la ṣe yìí o bó wá ní tí ì bá sí decimal nǹkan bóyá gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí wọ́n bá ní correct 9657 2 1 significant figure 2 significant figure 3 significant figure láti ṣe bẹ́ẹ̀ náà ò lè rárá ṣùgbọ́n ẹja gbálà yìí yẹn yìí o ọmọ ń dá ọdún mọ́pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ lójú aláwọ̀kọ́ mo ní kí ni o 9657 a fẹ́ gbé lọ sí 1 significant figure kí ni 1 significant figure túmọ̀ sí pẹ̀lú àlàyé tí mo ṣe nọ́mbà alákọ̀ọ́kọ́ tí èso òdo tó ti bá wọn ajá sí pé nọ́mbà alákọ̀ọ́kọ́ tí èso òdo ń bí lọ́yẹ̀kọ́ tán sí orí 9 tàbí kí àlàyé kó fi lè gbálàyé tí mo fẹ́ sọ yékéyéké ẹjẹ́ ń lo 8 ń bí báyìí kò túmọ̀ sí pé a lè ní 9 bẹ̀bẹ̀ tí mo fẹ́ ṣàlàyé kankan bí báyìí kó lè yé wa ni ó yá ká pé 8 ló wà ń bẹ̀ ajá sí pé ibi tó yẹ ká ti dúró sí orí 8 yìí ni o torí 4 significant figure ń bí báyìí òun náà ní 8 tí wọ́n mọ́ láàkàn ní dúró síbẹ̀ á wá wo nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ bóyá nọ́mbà tá a lè ṣe kí ni o tá a lè fọwọ́rọ́ sẹ́yìn ni tó ti yé mo ní tó bá jẹ́ pé nọ́mbà tó wà láàrin 0 sí 4 ní ẹ mọ̀ ọ̀rọ̀ ọwọ́ ẹ̀ sẹ́yìn sí 0 bẹ̀tẹ̀ tó wà láàrin 5 sí 9 yóò mọ̀ di 1 ẹ gbé nọ́mbà tó wà lẹ́yìn 8 sí 6 ni o ajá sí pé a máa round the up sí 1 a máa ní 1 plus 6 ó jẹ́ kí ni o ó jẹ́ 9 ẹ wá ní kọ 9 lásán ṣe wá di gbogbo nọ́mbà tó wá kùn lẹ́yìn nọ́mbà alákọ̀ọ́kọ́ yẹn ẹ máa sọ òdodo 0 0 ẹdí wa eléyìí òdodo eléyìí òdodo eléyìí náà òdodo lẹ́yìn ìgbà tẹ́ bá ti ṣe kíni tẹ́ bá ti round the up tán mo pa agbára yẹn ẹ pé tẹ́ bá kíyèsí nọ́mbà yìí dáradára ẹ pé significant figure kan la ní o tó ti bá àwọn yòókù ò sí kíni o wọn wà significant mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la sọ pẹ̀lú àwọn tó ṣàlàyé pé nọ́mbà tó bá jẹ́ pé 0 wà lẹ́yìn decimal pátápátá 0 wà lẹ́yìn nọ́mbà kàbọ̀ wá síwájú nọ́mbà kò wà significant ó yá bóò ni àpẹẹrẹ lẹ́ẹ̀kejì ńkọ́ 8657 tí bá fẹ́ gbélé sí 2 significant figure ńkọ́ 2 significant figure ní pé kí ni nọ́mbà méjì alákọ̀ọ́kọ́ tí èso òdo kí ni nọ́mbà méjì alákọ̀ọ́kọ́ tí èso òdo 8 àti 6 ni ajá sí pé ká dúró sórí 6 ṣùgbọ́n ọmọlá ní dúró síbẹ̀ á wò pé ṣé nọ́mbà tá a lè fọwọ́rọ́ sẹ́yìn wà lẹ́yìn rẹ̀ àbí èyí tá a lè fọwọ́rọ́ sẹ́yìn ẹ pé tẹ́ bá wo nọ́mbà tó tẹ̀lé 6 5 ni o ṣá lè fọwọ́rọ́ sẹ́yìn a lè fọwọ́rọ́ sẹ́yìn o ajá sí pé a máa round the up sórí kíni o sórí 1 yóò máa jẹ́ 1
plus 6 1 plus 6 ó mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní 7 yóò máa jẹ́ 8 7 mo á ní nọ́mbà tó wà lẹ́yìn nọ́mbà kejì tá a fẹ́ dó sí yẹn a wá sọ dòdò ajá sí pé lè ọmọ jẹ́ kíni o 0 0 èwo ló di 0 eléyìí àtẹlẹ ẹ dákun sàgbàlá yẹn yé ọyà tani ó sáré sọ 8 6 5 7 fún mi ní 3 significant figure òun náà lè rárá ajá sí pé 3 significant figure nọ́mbà mẹ́ta alákọ̀ọ́kọ́ tí èso òdo tí nọ́mbà mẹ́ta alákọ̀ọ́kọ́ tí èso òdo ń bí báyìí 8 6 5 orí 5 ló ti pín o ṣùgbọ́n ní dúró síbẹ̀ ń wo nọ́mbà tó wà lẹ́yìn nọ́mbà tó yẹ kí n ti dúró sí yẹn bóyá nọ́mbà tí mo lè fọwọ́rọ́ sẹ́yìn ni àbí tí n lè fọwọ́rọ́ sẹ́yìn ẹ rí i pé nọ́mbà tó wà lẹ́yìn 5 7 ni o adẹ tí mọ̀ pé àmọ́ around the 7 up sórí 1 ajá sí pé ọmọ jẹ́ 1 plus 5 ó jẹ́ 6 yóò máa jẹ́ kí ni 8 6 6 àwọn nọ́mbà tó bá tún wá kún lẹ́yìn rẹ̀ a máa sọ àwọn náà di kí ni a máa sọ àwọn di 0 pé correct to 3 significant figure ẹ dákun mi mọ̀ bóyá gbọ́ àlàyé yẹn yé dáradára jẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa a ti mọ̀ bá ṣe lè correct decimal a ti mọ̀ bá ṣe lè gbé nọ́mbà sí iye significant figure so ti yé bá ní tó kù tí wọ́n tún fẹ́ ká gbọ́yé náà ní bó wà ní bó la ṣe lè mọ̀ hard decimal bó la dẹ̀ ṣe lè mọ̀ ṣe kí ni o la lè mọ̀ ro decimal papọ̀ náà ni ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé fún wa tí ó dẹ̀ sì mọ́ jáde nínú JAMB náà ni pé addition and subtraction of decimal gẹ́gẹ́ mo ṣe sọ a lè mọ̀ láǹfààní lọ́la láti ṣe kí ni o láti pẹ̀kẹ́ lu problem session láti ṣe problem session dáadáa ṣùgbọ́n màmá máa wọn béèrè yẹn wá nínú rẹ̀ so that wọ́n mọ̀ pé a ti ń kó wọn papọ̀ ọ̀yà aláwọ̀kọ́ ká lọ mọ̀ ẹ̀rí pé mo ṣàlàyé lọ́sẹ̀ tó lọ pé tá a bá ní addition ó kọ mìíràn tá a mọ̀ ń pè òun náà ní kí ni o sum tó ti yé báwọn tí wọn ò bá sọ pé addition wọn lè sọ pé sum nǹkan náà ló túmọ̀ sí o òun náà dẹ̀ sì tún ní plus tàbí wọ́n tún pè ní plus mẹ́rẹ̀ẹ̀rin yìí ó kọ̀ọ̀kan náà bí wọn náà ṣe ń jálàdé sáfíù gbogbo ẹ̀ mọ́ra wọn ẹgbẹ́ ẹlòmíì ló kọ mẹ́wàá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà gbogbo kọ yìí náà ló ṣiṣẹ́ fún addition tó ti yé torí wọn àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mi wọ́n wò gbà gbó ní kí ló tún à ń jẹlẹ̀ tó ti yé bá subtraction náà wọ́n máa ń pè ní difference wọ́n dẹ̀ sì tún lè pè ní kí ni o take away ẹ jẹ́ wá ṣàlàyé nǹkan kan bí báyìí àwa ní irú difference méjì o so ti yé bá difference a ní positive difference a dẹ̀ ní negative difference a máa ní positive difference tó bá jẹ́ pé mò ń yọ nọ́mbà kékeré kó nu ńláńlá gẹ́gẹ́ bí àpèjúwe ní sì ti bá ní 5 minus 3 ẹ pé kékeré ni mò ń yọ kó nu ńláńlá positive difference ni ọ̀tọ̀ ni mo mọ̀ pé 2 ni ó mọ̀ fún mi ṣùgbọ́n ní wọ́n gbà tá a bá ń yọ nọ́mbà ńláńlá kó nu kékeré bí àpẹẹrẹ 3 minus 5 yìí ẹ pé ńláńlá ni mò ń yọ kó nu kékeré ó mọ̀ fún mi negative 2 òun là ń pè ní kí negative difference so ní tí mo fẹ́ fàyọ́ bí wáyé náà ni pé wọ́n lè ní ká wá find the positive difference tàbí the positive difference between two numbers in term ọmọ náà ni pé kí ni o ajá sí pé tí ọmọ jẹ́ subtractants níbẹ̀ nọ́mbà tí ó kí ni ta fẹ́ yọ nọ́mbà kóònù rẹ̀ yóò pọ̀ ju ìkejì lọ mo rò bó ti yọ abáhùn so wọ́n tún lè pè ní minus tàbí kún olóru sign báyìí so ti yé báhùn ní tí mo tún ṣàlàyé lọ́sẹ̀ tó lọ náà ni pé ta bá ní multiplication ó lè jẹ́ product o tàbí multiply so ti yé kí ni mo la tún lè pè division náà òun náà ni wọ́n máa ń pè ní kí ni o quotient ẹ dákun ẹ jẹ́ ká dì mú bó wà ní bó la ṣe lè mọ ro decimal tàbí ta lè mọ yọ decimal méjì kúrò ní ara wọn láti ṣe bẹ́ẹ̀ kò le rárá ìtẹ́ mọ̀ ṣe náà ni pé kí ni o ẹ mọ̀ ṣètò àwọn nọ́mbà yẹn kó mọ̀ ṣe déédéé decimal point ó ti yé báwọn ẹ máa jẹ́ kí place value ẹ mọ̀ jẹ́ káwọn nọ́mbà yẹn mọ̀ ṣe déédéé place value ní tí mò ń sọ lélẹ́yìí kápẹ́ nísìn wọ́n ní nọ́mbà kan wọ́n ní 0.002 plus 59.2 plus 1.4 àbí kẹ́ ẹ sọ pé plus 21.4 láti ṣe irú eléyìí kò lè rárá o so ti yé mi báwọn ìtẹ́ ẹ̀kọ́ wò ní pé kí ni nọ́mbà wo ló pọ̀ jù nínú gbogbo wọn bẹ́ẹ̀ ṣe máa mọ nọ́mbà tó pọ̀ jù ní decimal tó pọ̀ jù tẹ́ ẹ bá fẹ́ dára yín láàmú òun náà ni pé kí ni o tẹ́ ẹ bá ṣàkíyèsí àwọn whole number yẹn so ti yé báwọn èwo ni díjìtì rẹ̀ pọ̀ jù ẹ má jẹ́ kí dàdàngọ́mì ẹ má jẹ́ kó dẹ́rù bà yín 0.0002 0 náà ló sì wà mo bó ti yé mi ó dàbí kẹ́nìkan bẹ́ẹ̀ lọ́dọ̀ yìí ni pé JS1D lòún wà kẹ́nìkejì wá wà ní SS3 sáà sọ pé torí pé
ẹni alákọ̀ọ́kọ́ yẹn d wà lẹ́yìn 1 àti ẹ̀ sá sọ pé JS1 d ju SS3 lọ àní sọ bẹ́ẹ̀ o so ti bá wọn tẹ́ bá fẹ́ máa wo bí nǹkan ṣe wúwo sí àyàfi tó bá yẹ pé wọ́n jọ ní ó nọ́mbà kan náà tó yẹ pé wọ́n jọ ní ó nọ́mbà kan náà tẹ́ bá fẹ́ máa ṣe kí ni o tẹ́ bá fẹ́ mọ̀ bí wọ́n ṣe wúwo sí nọ́mbà old part yẹn lẹ́yàfi máa mọ̀ nọ́mbà yìí 0 náà ló sì wà eléyìí 59 ni o eléyìí 21 ni o so ti yé bá wọn ajá sí pé nọ́mbà tó pọ̀ jù arákùnrin yìí ni so ti bá máa kọ 59.2 a lè kọ láì jẹ́ pàṣẹ tó ṣùgbọ́n mo kàn fẹ́ ṣàlàyé ká fi lè gbọ́ àlàyé tí mo fẹ́ sọ yé ni o so ti bá wọn léyìí tó tẹ̀lé 21.4 náà ni ajá sí pé mo ti mọ̀ pé léyìí ló pọ̀ jù 21.4 yẹn náà ni pé kí ni o eléyìí náà mo wà lábẹ́ rẹ̀ báyìí 21.4 torí place value kan náà ni wọ́n unit lélẹ́yìí tens náà lélẹ́yìí mo rò bó ti ń bá wọn lẹ́yìn rẹ̀ láṣẹ ní kí ni o 0 ní wàá kọ 0 sí bíbá yìí mọ́ so ti ń bá wọn níbo láti bẹ̀rẹ̀ ohun a máa bẹ̀rẹ̀ ohun láti bíbá yìí torí unit ni yóò máa jẹ́ kí ni o 0.002 ló ti máa àwọn aṣẹ ẹ̀rọ wọn papọ̀ ilé ọmọ jẹ́ 206.08 so ti yé báyìí tàbí tàbá fẹ́ dá láàmú kágbẹ́ mo kàn fẹ́ kọ́ directly àti mọ̀ pé lè jẹ́ kí ni 0.002 mo ti mọ̀ pé decimal mi lélẹ́yìí tàbí ká máa bẹ̀rẹ̀ láti mọ̀ kọ́ láti decimal máa tún gbé decimal mi wá bí báyìí ìwà kọ 2 ìwà ṣe kọ àwọn old part yẹn máa kọ́ láti apá ọ̀tún wa ilé ọmọ ajẹ́ 95 ọ̀yà ẹlẹ́kẹta bákan náà ń kọ́ ìwẹ̀ òun náà máa ń tún kọ decimal aláwọ̀kọ́ yóò jẹ́ 4 àbí ń tún kọ́ látẹ̀yìnwá yóò jẹ́ kí ni 1 2 máa ṣe kí ni àwọn arò wọn papọ̀ ilé máa jẹ́ kí ni 206 point àbí so ti bá 08 ẹ̀rí pé kankan náà la get gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́sìn mọ̀ sí kí ni lẹ́mọ̀ sí subtraction bóni kápọ́n fún mi ní 86.4 minus 2.3 láti ṣe bẹ́ẹ̀ náà kò dé rárá 86.4 ọ̀yà 2.3 náà kọ́ mo ní decimal lákọ̀ọ́kọ́ kọ 3 àwa tó yun látàpọ̀ ọ̀tún 2 a lè yọ wọn kúrò ní ara wọn bá ṣe máa yọ wọn kúrò náà ni o ilé yóò jẹ́ 4 ilé yóò jẹ́ 8 bó wà ní kápẹ́ bá fẹ́ multiply náà nǹkan tàbí mo fẹ́ divide ẹ má gbàgbé mo ló kọ míì tí a lè pe multiplication náà ní product division náà ní quotient tó ti yé tá a bá fẹ́ multiply nọ́mbà méjì papọ̀ àkọ́kọ́ náà táwọn kọ́ ṣe ń bẹ̀ náà ni pé kí ni o màá kọ́kọ́ get rid di radical mi màá kọ́kọ́ get rid di decimal point mi màá wò níwò pé kò ṣe kí ni o kò ní decimal point nínú gẹ́gẹ́ bí àpèjúwe tún bá ní 21.3 times 4.5 21.3 times 4.5 in tí ń ṣe ń bí báyìí àbí kí n sọ pé ká ní 1 bí báyìí in tí ń ṣe ń bí báyìí náà ni pé kí ni tí máa fẹ́ multiply àwọn méjèèjì papọ̀ bí n ṣe máa multiply náà máa ti multiply ṣùgbọ́n máa kọ́kọ́ rí wọn gẹ́gẹ́ bí pé wọn ò ní decimal nínú tó ti bá ajá sí pé ilé ọmọ jẹ́ 213,451 máa kọ́kọ́ multiply wọn náà lẹ́yìn tí bá multiply wọn tán máa fi decimal point wọn máa fi gbé value sí wọn so ẹja ọkọ̀ multiply ilé ó jẹ́ 3 1 2 ilé ó jẹ́ 15 á fi 1 pamọ́ 5 times 1 5 pẹ̀lú 1 tá a fi pamọ́ ti di 6 ilé jẹ́ 10 àbí ọ̀yà 4 times 3 ibi báyìí látún gbé bẹ̀rẹ̀ 4 times 3 12 á fi 1 pamọ́ 4 times 1 4 pẹ̀lú 1 tá a fi pamọ́ 5 ilé ìdẹ́sì jẹ́ 8 á wá ṣe kí ni àárò wọn papọ̀ ṣe pé bá ṣe mọ́ multiply nìyẹn ilé ó jẹ́ 3 6 àbí 10 6 9 àti wá mọ̀ ẹ̀rí pé ń tá a ṣe òun náà ni pé kí ni o mo ti fojú gbé decimal point kúrò ṣùgbọ́n tí bá multiply ìtàn máa dá decimal point yẹn padà bó lẹ́ ṣe máa dá padà ẹ wá wo nọ́mbà aláwọ̀kọ̀ yẹn wò pé how many decimal place ló wà decimal place wo ló wà eléyìí wà ní 1 decimal place eléyìí dẹ̀ sì wà ní kí ni o 2 decimal place ajásípá máa ní kí ni 1 plus 2 ó jẹ́ 3 ajásípá ń sá product wa yóò mọ̀ wà ní 3 decimal places so tí yé bá so ẹ wá wò pé 3 decimal places ni ẹ wá pé 1 2 3 ajásípé báyìí ní decimal point yóò wà mo bá gbọ́ àlàyé yẹn yé dáadáa so ajásípé ká pé nọ́mbà alákọ̀ọ́kọ́ yìí tó bá yẹ pé 5 decimal places ló wà tí nọ́mbà ẹlẹ́ẹ̀kejì bá wà ní 1 decimal place ajásí pé product mi yóò mọ̀ wà ní kí ni o 6 decimal places ó lè wà ní objective náà tán ní the product of what will be the place value of the product of two numbers
So whereby the first number is in 4 decimal places, while the second is in what? 3 decimal places. And tó bá smart ni ó mọ̀, wọn ò ní kẹ́ multiply kankan sílẹ̀. So the man tó kàn sọ fún wa ni pé kí ni product, kí ni decimal places, ìwo ni product àwọn number wọn mọ̀ wà. Tó yẹ pé number aláwọ̀kọ́ 4 decimal places ló ń wà. Tí number ẹlẹ́ẹ̀kejì wà ní 3 decimal places. Láì tí ì ṣe àti mọ̀ pé tá bá multiply wọn tán, kí ni ó mọ̀ fún wa? Yóò mọ̀ fún wa ní 7 decimal places. Yóò mọ̀ fún wa ní 7 decimal places. Báyẹn, wọn náà láì ṣe mọ̀ sí kí ni o, láti máa multiply. Bó wà ní? Láti mọ̀ divide. Division. Ẹ rí pé mo sọ pé division náà, òun náà là ń pè ní quotient. Láti divide náà kò le rárá o. Ẹ lè lo ọ̀nà méjì. Ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni ká lo kí ni o? Ká lo ohun tí à ń pè ní kí ni? Long division method wà. Ká lo long division method wà. Ṣùgbọ́n tá a gbọ́dọ̀ dìmú òun náà ni pé ká pé ń bá ní kí ni? Tí béèrè mi bá sọ pé 0.00612 so tí ẹ by 0.45. Intel kọ́kọ́ ṣe. Ẹ rí pé tá bá ní division, divide this by this. Mo lè tún kọ gẹ́gẹ́ bí kí ni 0.0612 divided by 0.45. Intel kọ́kọ́ ṣe tó wá ìpẹ́ fẹ́ lo long division method fún. Òun náà ni pé kí ni o? Ẹ kọ́kọ́ wọ́nà láti sọ denominator yìí láti sọ the whole number. So tí ẹ bá ẹ rí pé tẹ́ bá wo denominator yìí 2 decimal places ló wà o. Àyà sí pé tí bá fẹ́ sọ the whole number, a máa multiply pẹ̀lú 1 tó ní 0 méjì tí a mọ̀ sí 100. Kan pé 3 decimal places ló wà. Tí mo wá fẹ́ sọ the whole number, bá multiply pẹ̀lú 1 àti 0 mẹ́ta lẹ́yìn. Ìyẹn ni pé 1000 àbí. So irú eléyìí nísìn, mo fẹ́ ṣe kí ni o? Mo fẹ́ dá padà sí whole. Àjà sí pé mo mọ̀ pé léyìí yóò mọ̀ jẹ́ kí ni 0.45 times 1 àti 0 méjì lẹ́yìn rẹ̀. Torí a ti mọ̀ pé 2 decimal places ló wà. A dẹ̀ ti mọ̀ pé tá bá ṣe fún Táyé a gbọ́dọ̀ ṣe fún Kẹ́hìndé. Nígbà tá ṣe equivalent fraction, a ní kí ni o? A máa rí equivalent fraction tó wáyé pé nọ́mbà kan náà lè mọ multiply pẹ̀lú numerator àti denominator. Àjà sí pé 100 tá multiply pẹ̀lú denominator yìí náà, a gbọ́dọ̀ multiply rẹ̀ pẹ̀lú numerator náà. Eléyìí náà máa jẹ́ kí ni o 0.0612 times 100. So ti yé báwọn. So kó lè jẹ́ ọ̀rọ̀ fún wa. Ẹ pé tá bá multiply eléyìí pẹ̀lú ara wọn. So ti pẹ̀lú 0 kan bíbáyìí òun náà ni pé nọ́mbà kan wà sí bíbáyìí. Eléyìí wọn á jẹ́ 0. So ti báwọn 612. No, ẹ má bínú. Yóò mọ̀ jẹ́ kí ni o 6.12. Ẹ pé tá bá ṣe kí ni? Tá bá multiply yóò mọ̀ jẹ́ 6.12 divided by. Ẹ pé tá bá multiply méjèèjì náà papọ̀ náà ni pé kí nọ́mbà méjì bíbáyìí wá sẹ́gbẹ̀ yìí padà. Kí nọ́mbà méjì bíbáyìí kó wá sẹ́gbẹ̀ yìí padà. Kí ni ó mọ̀ jẹ́ o? Yóò mọ̀ jẹ́ kí ni 45. Yóò mọ̀ jẹ́ 45. Ẹ dákun ṣe àgbọ́ àlàyé yẹn yékéyéké. Yóò mọ̀ jẹ́ 45. Ìjẹ́ tí eléyẹn bá yé wa, tá dẹ̀ sì gbọ́ àlàyé yẹn yé o. Tá gbọ́ àlàyé yẹn yé dáradára. A ti mọ̀ pa ti ní 6.12 ní numerator wa. A dẹ̀ ti ní 45 ní kí ni o? A ti ní 45 ní denominator wa o. So ti yé. Àjà sí pé tí máa ṣe òun náà ni pé kí ni mo lè ṣe wọ́n ní long division method. Kí long division method náà ni pé máa gbé dividends mi wá bí báyìí. Kí ni a ń pè ní dividends? Number tá fẹ́ divide. In tá fẹ́ fi divide ẹ̀ òun la máa ń pè ní kí ni o? Divisor. Eléyìí ni divisor. Eléyìí ni dividend. Answer tá máa rí nínú division wa òun la ń pè ní kí ni o? Quotient. So ti ẹ̀dẹ̀ mọ́ gbàgbé kí ni o? Dams wa. Kí ni dams? Báyìí ni. Dams. Òun náà ni pé àkọ́kọ́ divide náà. Ṣé pé 45 ó wà níbí báyìí. Màá ní 45 mi ò máa rí inú 6. Ọjọ́. Ẹ kọ 0 àbí? 0 times 45 ẹ rí pé 0 náà ni. Ẹ tún tẹ́ bá ti multiply rẹ̀ tán ẹ subtract ajá sí pé lẹ́yìn ọmọ jẹ́ 6 padà. Ẹ rí pé d yẹn ni a ti kọ́kọ́ divide, lẹ́yìn rẹ̀ a multiply, lẹ́yìn rẹ̀ a subtract. Ìtumọ̀ x náà ni pé a wá fa nọ́mbà tó kù wálẹ̀, eléyìí tó jẹ́ 1. So ti bá. Bẹ́ẹ̀ torí pé mo ti bọ́ sí decimal, mo ti kó ní old part yẹn, mo ti bọ́ sí decimal, máa fi decimal point sí eléyìí náà. Ìgbà tí ó sì nọ́mbà tó lè lọ́mọ́ tó ti jẹ́ pé mo ti fẹ́ gbé mìíràn wá yẹn.
so ti màá tún wá ní 45 mélòó máa rí nínú 61 ẹ rí pé ọ̀kan ni o àbí lẹ́yìn tí bá ti divide ìtàn màá ní 1 times 45 ó jẹ́ 45 àwọn ayọ̀ wọn kú ọ̀nà ara wọn so ilé ọmọ jẹ́ kí ni o 6 ilé ikùn 1 àbí so ilé ikùn 5 àbí 5 minus 4 ó jẹ́ 16 so ti yé mi báwọn lẹ́yìn ìgbà tí n bá tún subtract ìtàn ṣe pé 45 náà lè lọ́nu 16 mọ́ màá tún ṣe kí ni màá gbé nọ́mbà ilé yìí tó ṣe kí ni o ilé yìí tó kún lẹ́wà tí ń ṣe 2 màá wá ní kí ni 45 mélòó màá rí inú 162 ẹ rí pé 3 ni o tó ti bá ní 45 times 3 màá ní kí ni o 125 so ti mo sì mọ̀ pé 162 minus 125 kí ni ọmọ fún mi 7 àbí 37 ajá sí pé lè yọmọ jẹ́ kí ni o 125 tọ́wọ́ pé tí n bá rí wọn kó nu ara wọn yóò mọ̀ fún mi ní 37 yóò mọ̀ fún mi ní kí ni o ṣé 37 ni àbí 27 yà yóò mọ̀ fún mi ní 37 mo rò bó ti yọ abáhùn so tó bá wù yín ẹ tún lè ṣe kí ni ẹ tún lè tẹ̀síwájú sí ẹ rí pé 45 ò tún lè lọ mí báyìí mọ́ ẹ á tún fi ṣe kí ni o á tún fi 0 sí a máa ṣe títí tó fi jẹ́ pé a fi ṣe kí ni a fi get answer wa ìyẹn ni bá ṣe modified ọ̀yà bó wà ní tàbá nírú nǹkan báyìí nǹkan wọ́n ní 45.2 times 0.141 divided by 8.6 minus 2.96 gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún wa ipe kí ni o ipe ká mọ máwọn béèrè ń wá torí ọ̀la ta lè mọ́ láǹfààní fún problem session wa tẹ́ bá fẹ́ ṣe irú eléyìí àwọn kan náà irú eléyìí sìn ká pé mo tún kọ 45.2 times 0.141 ẹ rí pé mo lè ṣe eléyìí mo lè súré ṣe denominator 8.6 minus 2.96 in tí ó mọ̀ fún mi tí bá yọ kó nú ara wọn náà ni pé kí ni eléyìí ó jẹ́ 4 àbí eléyìí kù 5 tí bá yá 1 sí eléyìí ó jẹ́ 6 eléyìí dẹ̀ kù 7 ó jẹ́ 5 ajásígbé lè jẹ́ kí ni 5.64 tẹ́ bá wà ní decimal báyìí tó dẹ̀ sì tún wà ní fraction tá a bá fẹ́ ṣe wọn òun náà ni pé pẹ̀lú àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan náà lẹ lè tún gbà lò ó ẹ rí i pé tí n bá ronú pé eléyìí lọ́nà tí mo lè gbà sọ di whole náà ni pé kí ni k multiply pẹ̀lú kí ni o k multiply pẹ̀lú 10 bó mo sì mọ̀ pa máa mọ̀ pé 10 láàmú mo multiply pẹ̀lú mo lẹ́wọ̀ pé iye decimal place wo ló wà ẹ gbé 1 decimal place ní nọ́mbà eléyìí wà ajá sí pé tí n bá fẹ́ gbé sí ó nọ́mbà màá máa multiply pẹ̀lú 1 àti 0 kan lẹ́yìn eléyìí 3 decimal places ló wà ajá sí pé tí n bá fẹ́ sọ di whole màá máa multiply pẹ̀lú kí ni o 1 àti 0 mẹ́ta lẹ́yìn tí a mọ̀ sí 1000 eléyìí ńkọ́ a máa multiply pẹ̀lú 100 so ti yé ẹ wá wò pé nọ́mbà wo ló tóbi jù yẹn so ti yé báyìí tó bá yẹ pé kó sínú ẹ̀ pé division nìkan kọ́ la fẹ́ ṣe ọ̀nà náà tẹ́lẹ̀ gbà ṣé òun náà ni pé kí ẹ wò pé nọ́mbà wo ló tóbi jù yẹn fi á multiply numerator àti denominator wa ajá sí pé lè jẹ́ kí ni 45.2 times 0.141 divided by 5.64 a máa ní kí ni times 1000 times 1000 so ti yé mi báwọn torí n tí bá ṣe fún numerator mo gbọ́dọ̀ ṣe fún denominator náà a ti mọ̀ pé kí ni o láti rí equivalent fraction a gbọ́dọ̀ máa multiply pẹ̀lú nọ́mbà kan náà a multiply numerator àti denominator pẹ̀lú nọ́mbà kan náà ọ̀rọ̀ bó ti yé mi báyìí so ajá sí pé lẹ́yìn náà sìn tí bá multiply pẹ̀lú kí ni o tí bá multiply pẹ̀lú 1000 ẹ pé tí bá kọ́ multiply pẹ̀lú 10 yóò jẹ́ 452 àbí so ti yé tí bá multiply pẹ̀lú 100 nǹkan 4520 pẹ̀lú 1000 nǹkan yóò jẹ́ 4520 so ti yé mi báwọn so 4520 yẹn ní tó bá jẹ́ pé 1000 ó kò yóò kù 0 kan so ti yé mi báyìí so yóò kù 0 kan then times eléyìí ńkọ́ ẹ rí pé tó wọn dín náà ní kí ni o 141 tí bá kọ́ multiply pẹ̀lú 0 kan pẹ̀lú 10 wọn ó wà bí báyìí pẹ̀lú 100 4 ó tẹ̀lé pẹ̀lú 1000 1 ó tẹ̀lé ajásí pé eléyìí náà jẹ́ kí ni o pẹ̀lú 10 6 ó wà bí báyìí pẹ̀lú 10 mìíràn 4 ó tẹ̀lé pẹ̀lú 10 yóò kù 4 wọn bó ti yé ẹ rí pé níta ilé ṣe níbi báyìí nípa eléyìí náà gèlè báyìí so ti ń bá ẹ rí pé a lè rí àwọn nọ́mbà tó yẹ pé yóò ṣe kí ni o àwọn nọ́mbà tí ó gèrà wa tàbí tó yẹ pé wọ́n gbà yín láàyè láti lo calculator láti ṣe kí láti fi gè bẹ́ẹ̀ tí wọ́n bá gbà yín láàyè mo ti mọ̀ pé 2 lè lọ bí báyìí ilé ó jẹ́ 2 in 5 2 náà ni o ó tún kù 1 àbí 2 in 12 6 ni o mo bó ti yé wa bá 0 2 lè lọ bí báyìí bó mo láti mọ̀ pé nọ́mbà 2 lè lọ nu nọ́mbà kan tó yẹ pé nọ́mbà yẹn parí pẹ̀lú 0 tàbí fún nọ́mbà 2 lè lọ
so ajá sí pé 2 lè lọ́nu arákùnrin yìí náà eléyìí náà jẹ́ kí ni o 2 8 2 2 máa tún lè lọ so 2 nu 282 yóò mọ jẹ́ kí ni o 141 2 nu eléyìí náà jẹ́ kí ni 1130 a rí pé 2 lè lọ mọ́ ṣùgbọ́n 141 ó gé 141 kí ló kúnlẹ̀ 1130 ẹ pé kò lè rárá láti ṣe ẹ pé kò lè rárá láti ṣe ọ̀yà bó wà ní so tí wọ́n bá fún wa ní àpẹẹrẹ ẹ rí pé mo sọ lẹ́ẹ̀kan níta ní recurrence formula wọ́n lè ní ká gbé recurrence decimal wọ́n lè ní ká gbé lọ sí fraction bó láti máa gbé recurrence fraction recurrence decimal lọ sí fraction kò lè gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 1.6363 ẹ pé túmọ̀ ọmọ méjì tá a kán sí lórí náà ni pé kí ni o 63 yìí ń wá láwa tún wá padà tí mọ̀ ìpè tá a bá ní recurrence decimal rational number ni o a lè gbé lọ sí fraction bó ni tí wọ́n bá ní ká gbèrú rẹ̀ lọ sí fraction bó láti máa ṣe kò lè rárá o torí mo ti mọ̀ pé lẹ́yìn decimal ni o mo lè tún kọ ní whole plus decimal part mo rò bó ti yé mi báwọn so yé wa báyẹn so torí tá a bá padà ro méjèèjì papọ̀ tí ó fún wa lélẹ̀ ẹ wá ní kí x yẹn mọ jẹ́ kí ni o àwọn páàtì kejì ká gbé 0.63 ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé 0.63636363 so ti yé báwọn ẹ wá wò pé nọ́mbà mélòó ló ń rí ọ̀kọ́ ń bí báyìí nọ́mbà mélòó ló ń rí ọ̀kọ́ ẹ rí i pé nọ́mbà méjì ni so ti yé báwọn ajá sí pé mo lè sọ pé kí ni o multiply through by 1 àti 0 méjì tí a mọ̀ sí 100 táyé pé nọ́mbà mẹ́ta ló ń rí ọ̀kọ́ tàbí nọ́mbà mẹ́ta lè rí lẹ́yìn decimal ajá sí pé 1000 lẹ́ẹ̀ multiply rẹ̀ pẹ̀lú so tí n bá multiply rẹ̀ pẹ̀lú 100 ajá sí pé lè ọmọ jẹ́ 100x is equal to what 63.6363 ẹ dákun só yé mi bí mo ṣe gẹ́ẹ̀tì 63 ṣe àgbẹ̀ tí bá kọ́ multiply pẹ̀lú 100 eléyìí ó wà ṣe àgbẹ̀ 0.633 tẹ́lẹ̀ ìtumọ̀ náà ni pé kí ni o 63 pẹ̀lú 100 tí mo multiply rẹ̀ pẹ̀lú méjì ni ó wà sí agbọ́nrin ọ̀tún lágbọ́nrin old part a sì tún lè ní 63 lẹ́yìn rẹ̀ láfi nírú nǹkan báyìí ajá sí pé ẹja pélé ní equation 2 mo rò bó ti yé mi báwọn so màá ní kí ni o kí n subtract equation 2 kó nu kí ni o kó nu equation 1 ajá sí pé wọn ní 100x minus x minus is equal to 100x minus x is equal to 63.6363 minus 0.6363 kí ni 100 minus x ẹ má jẹ́ ó dàrú tí wọ́n ní ẹyọ̀wé kan kó nu ìwé 100 yóò mọ̀ fún wa ní kí ni 99x is equal to what ẹ rí pé ilé yóò mọ̀ fún wa ní kí ni 63 bó mo sì mọ̀ pé 63 ni torí 63.6363 ilé náà jẹ́ kí ni 6363 0 ẹ pé gbogbo àwọn olóyè lápá bíbá yóò mọ̀ jẹ́ 0 kí ló kù tá a máa ní bíbá yìí 63 láti bíbá yìí mo lè sọ pé x mi jẹ́ kí ni 63 divided by 99 3 lè lọ àbí bó láti mọ̀ pé 3 lè lọ mo ní àmọ́ pé 3 lè lọ nu nọ́mbà kan tó jẹ́ pé tẹ́ bá ro àwọn díjìtì yẹn papọ̀ tó bá fún yín nọ́mbà tí 3 lè lọ ń bẹ ajá sí pé 3 lè lọ mo mọ̀ pé 3 lè lọ nu 63 torí 6 plus 3 yóò mọ̀ fún mi 9 9 dẹ̀ sì jẹ́ multiple 3 9 plus 9 bíbá yóò mọ̀ jẹ́ 18 so torí pé 3 lè lọ nu 18 ajá sí pé 3 lè lọ nu 99 náà gbogbo àwọn divisibility rule yẹn lẹ gbọ́dọ̀ dì mọ́wọ́ yóò mọ̀ ràn yín lọ́wọ́ láti mọ̀ gé nọ́mbà kan sí kan ajá sí pé tí n bá fi 3 gélé yìí ilé ó jẹ́ 21 33 3 tún lè lọ 7 11 ajá sí pé x mi jẹ́ 7/11 ẹ̀dẹ̀ tí mo gbàgbé pé tí wọ́n fẹ́ ká gbé lọ òun náà ní kí ni 1.636363 àwa kọ aníkọ́mọ dàbí kí ni 1 plus 0.6363 adẹ̀ tí mo pé 0.636363 òun ní x wa tó dẹ̀ fún wa ní kí ni o 7/11 yìí ẹjá sí pé ọmọ jẹ́ kí ni 1 plus 7/11 so tàbí kẹ́ sọ pé wọ́n á hold number 7/11 yẹn ní bẹ́ẹ̀ ṣe lè ṣe kí ni o bẹ́ẹ̀ ṣe lè gbé fraction lọ bẹ́ẹ̀ ṣe lè gbé fraction lọ síbẹ̀ bóòní ẹjá ṣàpẹẹrẹ eléyìí náà tó bá yẹ pé wá lọ́lọ́rọ̀ nǹkan ìbéèrè náà lọ báyìí pé in a particular school ní school kan 0.5 of the SS3 students
are offering chemistry. So while 65 are not. So how many students are in SS3 in the school? Next school count. 0.5 of the SS3 students are offering chemistry. Some àwọn tó wà ní SS3 students ṣe ń pa àmọye wọn náà ni wọ́n fẹ́ ká wá wọn. Let S be number of students in SS3. Kí ẹ̀sìn mọ̀ jẹ́ káfíẹ́sì ṣe àwọn tó wà ní kíni o, àwọn tó wà ní SS3. So wọ́n ní 0.5 of the SS3 students. Yàrá pé tá a bá ní 0.5 of 0.5 nínú SS3 student. Kí láti fi SS3 student ṣe nísìn? A ti fi ṣe S. Ṣé tẹ́ bá ti gbọ́ is tàbí a ní word problem is equal to ní túmọ̀ sí. Ẹ bá rí is àbí was so ti bá is equal to ní ó mọ̀ túmọ̀ sí. So ti bá so offering chemistry. Ajá sí pé àwọn tó ṣe chemistry lélẹ́yìí o. So ti bá wọ́n á ní àwọn 65 ò ṣe. Àwọn 65 ò ṣe. Ajá sí pé not chemistry. Mélòó ni wọ́n? 65 ni wọ́n. Mo rò bó ti yé mi báwọn. Not chemistry 65 ni wọ́n. Lọ́nà tó yá tá lè gbà ṣe léyìí nísìn pé mo ti mọ̀ pé fraction òun náà ni ìpín odidi. So ti yé mi báwọn. Nínú kíláàsì wa ajá sí pé àwọn kan mọ̀ ṣe chemistry àwọn kan ò ní ṣe ni. Mo dẹ̀ ti mọ̀ pé fraction àwọn tó ń ṣe ó jẹ́ 0.65 0.75. Ajá sí pé tí n bá fẹ́ mọ àwọn tí ò ṣe ń kọ́ màá máa yọ kúrò ní odidi tá a mọ̀ sí 1. So ti bá ajá sí pé mo lè sọ mí báyìí pé fraction not chemistry kí ni fraction wọn? Yóò mọ̀ jẹ́ kí ni 1 minus 0.75. Kí dẹ̀ ni 1 minus 0.75? Òun náà ni kí ni 0.25. Mo rò bó ti yé mi báwọn. Ọ̀yà wọ́n á ní àwọn mélòó ni ọmọ ṣe kí ni àwọn mélòó ló wà ní school. Nírú bíbá yìí nísìn ẹ̀yìn pé fraction yẹn àti mọ̀. Mo ti mọ̀ fraction àwọn tí ò ṣe nísìn. Ajá sí pé tí n bá ní fraction àwọn tí ò ṣe tá a mọ̀ sí 0.5 yẹn times iye gbogbo àwọn tó wà ní class kí ni wọ́n ní yóò mọ̀ fún wa? Yóò mọ̀ fún wa ní 65 torí wọ́n ti fún wa ní iye àwọn tí ò ṣe tá a mọ̀ pé 65 ni wọ́n jẹ́. Mo rò bó ti yé mi báyẹn tí mo gbà lérò mẹ́rin. Iye gbogbo wọn lélẹ́yìn. Wọ́n ti fún wa láwọn àti ń ṣe tó ti bá 0.25 fún gbogbo class. Kí dẹ̀ ni gbogbo class aláti fi ṣe S? Òun ni ò ṣe chemistry. Wọ́n dẹ̀ ti fún iye wa níye nọ́mbà wọn pé òun jẹ́ 65. Ajá sí pé a lè tẹ̀síwájú láti ibẹ̀. Kí lélẹ́yìn máa jẹ́ o? Yóò máa jẹ́ kí ni o? 0.25 times x is equal to 65. Kí ló ń dá ẹ̀sìn dómi by 30 fíìmù? 0.25 yìí náà ni o. So ti yé bá mo dẹ̀ ṣàlàyé fún wa lánàá. Tó wáyé pé àjọṣe tó wà láàrin nọ́mbà tẹ fẹ́ gé dànù. Tó wáyé pé multiplication tẹ bá fẹ́ pa dànù ẹ mọ̀ divide ni. Ajá sí pé x mi ọmọ jẹ́ kí ni o? Màá divide both sides by 0.25. X mi ọmọ jẹ́ kí ni 65 divided by 0.25. Tẹ bá fẹ́ dára yín láàmú ẹ lè gbélé yìí padà wá sí fraction ẹ mọ̀ pé ló fa yín divided by ni o. So ti yé bá ajá sí pé ọmọ jẹ́ 65 divided by tá bá gbélé yìí wá fraction pẹ̀lú àlàyé tí mo ṣe yóò jẹ́ 25/100. Ẹ kàn kọ 25 àwọn nọ́mbà tó wà significant yẹn lẹ́yìn decimal divided by 1. So ti ẹ wá fi àwọn iye decimal place yẹn fi yí 0 sí. Ajá sí pé tó bá fẹ́ gbélé yìí lọ sí fraction yóò mọ̀ jẹ́ kí ni o? 753 divided by 1. Ọ̀yà 0 mélòó máa máa yí sí? Àmà yí 0 mẹ́ta sí torí 3 decimal places ló wà. Mo bó ti yọ báwọn. Ọ̀yà pẹ̀lú àlàyé tí mo sọ lánàá mo ní tí ẹ bá fẹ́ divide fraction méjì papọ̀ ajá sí pé kọ́kọ́ sọ division and multiplication. Tẹ́ bá ti à ń sọ di multiplication ńkọ́ fraction tó tẹ̀lé multiplication yẹn ẹ mọ̀ wá reciprocal rẹ̀. Kí la pè reciprocal fraction? Òun náà ní pé ẹ mọ̀ sí kí ni o? Ẹ mọ̀ tàkìtì rẹ̀. Numerator mọ̀ wá sí denominator. Denominator mọ̀ wá sí numerator. Ilé máa jẹ́ kí ni 100 divided by 25. So ti ma 100 divided by 25. Ajá sí pé ní 25 yà 1, 25 yà 4. 65 times 4. So yóò mọ̀ fún mi ní kí ni o?
ilé jẹ́ 24 260 ajá sí pé 260 students òun ló wà ní kíni òun ló wà ní class ká pé béèrè wá sọ fún wa pé ká wá yí àwọn tó ń ṣe chemistry nǹkan ajá sí pé ọmọ jẹ́ 0.5 of 260 mọ̀rọ̀bó ti yọ abáwọn so ìyẹn náà lè láṣẹ mọ̀ ṣe so torí pé àkókò ti ń lọ so ẹ jẹ́ ká súré bẹ̀rẹ̀ percentage so that a mọ̀ pé lọ́la a mọ̀ yẹn ju àwọn tó kù tàbá ní percentage fraction lòun náà ṣùgbọ́n fraction tó yẹ pé kí ni o denominator rẹ̀ 100 ni o ẹ wá di percent àmì rẹ̀ ni o tàbá ti rí àmì báyìí àwọn là ń pè ní kí ni àmì percent so tí bá ní p% pẹ̀lú àlàyé tí mo ṣe mo ní percentage ní fraction kan tó yẹ pé denominator rẹ̀ kí ni ó máa wà bẹ́ẹ̀ 0 ni ajá sí pé p% yóò máa jẹ́ p over 100 so tí ẹ wá 5% ńkọ́ òun náà máa jẹ́ kí ni o 5 over 100 láti ibẹ̀ náà a lè gbé nọ́mbà lọ sí kí ni a lè gbé sí fraction tó ní bẹ́ẹ̀ lè sọ fún wa pé kí ni express bẹ́ẹ̀ 35% in what in fraction ajá sí pé ọmọ jẹ́ kí ni 35% a ní percentage ní fraction kan tó yẹ pé denominator rẹ̀ jẹ́ kí ni o tí denominator rẹ̀ jẹ́ 100 ajá sí pé ọmọ jẹ́ 35 divided by 100 so tí 5 lè lọ ilé ọjọ́ 7 divided by 20 mo rò bó ti yọ abáwọn ẹ rí pa gbé percentage a gbé lọ sí fraction a lè dá fraction náà padà lọ sí percentage o tó bá ní ká gbé fraction lọ sí percentage ẹ mọ̀ dára ní lab ajá sí pé ẹ mọ̀ multiply pẹ̀lú 100% gẹ́gẹ́ bí àpèjúwe ní sí wọ́n ní express tàbí wọ́n ní convert 7/20 in percentage àbùkátà láti dára láàmú a ti mọ̀ pé percentage òun náà ní pé kí ni o èyí tí denominator rẹ̀ bá jẹ́ 100 ajá sí pé lè ọmọ jẹ́ 7/20 times 100% àkúrọ̀ kí lè tà fi kúrọ̀ torí mo ti mọ̀ pé 100% tẹ́lẹ̀ kí ni ọmọ fún mi 100/100 mo dẹ̀ ṣàlàyé fún wa tó bá ti jẹ́ wípé a bá multiply numerator àti denominator pẹ̀lú nọ́mbà kan náà àkúrọ̀ yóò mọ̀ fún wa ní equivalent fraction torí mo ti mọ̀ pé 100/100 náà wọ́n à náà ni kò ní ìtumọ̀ kankan so ti yé mi báwọn ajá sí pé ọmọ jẹ́ kí ni o 7/20 times 100 so 0 oge 0 bí báyìí 2 oge 1 báyìí yóò kù 5 yóò máa jẹ́ 5 times 7 35% ẹ rí pé a ṣe kí ni àti gẹ́ẹ̀tì nọ́mbà yẹn padà bóòní ká pé 1/3/5 mo fẹ́ gbé lọ sí percentage nǹkan ní kọ́kọ́ gbé lọ sí improper fraction mi náà 5 times 1 5 plus 3 yóò jẹ́ 8/5 then times 100% so yóò máa jẹ́ 5 here 1 5 here 20 so which is what 160%. gbogbo mo ti lọ́nbẹ̀ òun náà ni pé kí ni tá bá ní percentage òun náà ni fraction tó yẹ pé kí ni o tó yẹ pé denominator rẹ̀ yóò mọ̀ jẹ́ 100 5% yóò mọ̀ jẹ́ 5/100 tó ti máa tó bá ní ká gbé nọ́mbà tó jẹ́ fraction lọ sí percentage ẹ̀ kan multiply pẹ̀lú 100% ni káwá lọ mọ̀ a lè mọ̀ ṣe kí ni o a lè mọ̀ wá percentage quantity kan so ti a lè mọ̀ wá percentage quantity kí ni mo gbà lérò pẹ̀lú pé a lè mọ̀ wá percentage quantity òun náà ni pé ká kí wọ́n fún mi nírú nǹkan báyìí bóyá 40% of 900 gram mo ṣàlàyé fún wa pé tá a bá ti ní kí ni of òun náà ni pé nínú rẹ̀ náà ni pé kí ni o of yóò mọ̀ demultiplication so ajá sí pé 40% yìí ń sìn pẹ̀lú àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan mo ní 40% yóò mọ̀ di kí ni o 40/100 torí percentage ni fraction tó yẹ pé denominator rẹ̀ bá jẹ́ 100 then times 900 gram ajá sí pé 0 gé 0 mi báyìí kí ni ó kù yóò kún 360 gram tá a bá multiply rẹ̀ papọ̀ so ti yé bá wọn bó wà ní tẹ́ bá fẹ́ express fraction quantity as percentage of another so ti yé bá wọn ẹ lè jẹ́ kí quantity yẹn kó máa ṣe kí ni o kó máa jọra wọn bẹ́ẹ̀ ní tí wọ́n bá sọ fún wa pé express 2 as a percentage of 7 so bá express 2 so ti as percentage of 7 kò lè rárá in time of bẹ́ẹ̀ náà ni pé 2/7 times 100 so ti bá bẹ́ẹ̀ tó wáyé pé quantity ni wọ́n fún yín tí quantity yẹn dẹ̀ jọ tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí àpèjúwe sí wọ́n ní express 40 centimeter as a percentage of 4 meter
ẹ pé tẹ́ bá wo quantity eléyìí centimeter ni o, quantity eléyìí meter ni o, ṣe pé wọn papọ̀. Òun náà ni pé mo lè gbé mítà mi lọ sí centimeter náà tàbí kí n gbé centimeter mi lọ sí mítà. Mo dẹ̀ sì ti mọ̀ wípé 1 mítà mi 1 mítà mi a mọ̀ pé 100 centimeter ni o. Ajá sí pé 4 mítà yìí ó dà gẹ́gẹ́ bí ká sọ pé kí ni 400 centimeter. Ọ̀yà tábà tí àgbàlá èèyàn yé bó la ṣe mọ̀ ṣe, ajá sí pé lè ọmọ jẹ́ kí ni o 40/400 times 100%. Pẹ̀lú àlàyé tí mo ṣe kí ni o, pẹ̀lú àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan yẹn, ajá sí pé lè yóò gé lè báyìí 4 wà mí báyìí lè yóò náà jẹ́ 10. Answer ó máa fún wa ní kí ni 10%. Answer ó máa fún wa ní 10%. Ọ̀yà ẹja tún gbọ́ àpẹẹrẹ eléyìí o, ìbéèrè JAMB ni o. Wọ́n ní express ṣé JAMB ni àbí WAEC? Mi ń ṣọ́ ṣùgbọ́n rẹ̀ náà mọ́ wá. Express 15 known number 4/5% as alákọ̀ọ́kọ́ a fraction in its lowest term lọ́nà tí ò ní ṣe lọ́mọ́. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ òun náà ni pé ká gbé lọ sí kíni o, sí decimal. Ẹ rí pé ní fraction òun náà ni pé mo ní 15 whole number 4/5%. Kí ni mo lákọ̀ọ́kọ́ mọ̀ ṣe? Ẹ kọ́kọ́ dá a padà sí improper fraction. Eléyìí jẹ́ 75 plus 4 ó jẹ́ 79/5%. Ẹ dẹ̀ mọ́ gbàgbé kó mo sọ fún wa pé percentage náà ní kíni o, nọ́mbà tó bá jẹ́ pé kíni o, fraction tó bá gbé denominator rẹ̀ 100 ni, ajá sí pélé ọmọ jẹ́ kíni 79/5/100. So ti báyìí, so yóò máa fún wa ní kíni 79/500. So yóò bó ṣe jẹ́ 500. Òun náà ni pé kíni irú eléyìí mo lè sọ pé 79/5 times 100/1 àbí divided by 100/1. Nígbà yẹ pé olùfà yìí division. Tí bá dẹ̀ ti sọ division mi di multiplication, mo láwọn wá reciprocal fraction tó tẹ̀lé ilé ọmọ jẹ́ 1/100 láfi ní 79 divided by 500. Ìyẹn ló jẹ́ kíni o, ìyẹn ló jẹ́ ní fraction. Bóòní tá bá fẹ́ gbé lọ sí decimal nǹkan, òun náà ní gbá àmọ́ sí kíni o, àmọ́ wá ilé and 500 mi ò lámà rí nínú 79, 0 ni kò lè lọ. So 500 mi ò lámà rí nínú 790 1 ni o, kí ni ó kúnlẹ̀ 290, á tún yí 0 sí. 500 mi ò lámà rí ní 2900. So 500 mi ò lámà rí nínú 2900. Ẹ rí pé márùn ni o, àbí yóò tún kù 400, ẹ tún yí 0 kan sí. 500 mi ò lámà rí nínú 4000, ẹ rí pé 18. Ìyẹn ló jẹ́ wà ní kíni, ìyẹn ló jẹ́ wà ní decimal. Ní tí máa fi àkàdì rẹ̀ ńlẹ̀ ká tó parí lónìí, òun náà ní kíni o, percentage increase àti kíni o, àti percentage decrease. Ìbéèrè lè wáyé tó sì máa ń wá dáadáa pé kíni o, increase 10,000 by 5%. Ẹ pé kíni ẹ máa ń wà, kódà ẹlòmíì ọmọ bí ṣe máa ń ṣe, àwọn iléeṣẹ́ mi wọ́n fẹ́ mọ̀ ṣe promo. Ìpè fóònù wa yóò á fún yín ní 5% discount, a fẹ́ dé discount náà. Ìpè á fún yín ní 5% discount. Ṣé pé discount tó túmọ̀ sí bẹ́ẹ̀ ni pé lẹ́yìn rẹ̀ tí n bá ti calculate percentage yẹn tán tó bá jẹ́ nǹkan yọ kúrò nínú kí ni o cost price gangan. Mo rò bó ti ń bá wọn. So tó bá ní increase 10,000 by 5%, ajá sí pé màá máa calculate, màá máa wá lára initial quantity yẹn ni. Kí ni quantity tán fún mi? 110,000. So tí n bá ajá sí pé tí n bá fẹ́ increase 10,000 by 5%, máa kọ́kọ́ ṣe ni pé máa kọ́kọ́ find the 5% of 10,000 naira. A ti mọ̀ pé 5% of 10,000 naira kí ni ó máa jẹ́ 100 times 10,000 naira. So tí eléyìí yóò gé méjì ń bí báyìí, kí ló kúnlẹ̀ 500 naira. Ajá sí pé tẹ́ bá express 5 as a percentage of 10,000, a máa ní 500 naira. Percentage increase eléyìí là ń pè ní percentage increase. Wọ́n á ní ká increase ẹ̀ pẹ̀lú 5% yìí. Ajá sí pé percentage increase mi 500 ni o. Increment yẹn ní ìsìn òun náà ni pé yín tí mo wá get nínú percentage increase máa máa rò pọ̀ mọ́ fálùlẹ̀. Kí dẹ́ ni fálùlẹ̀ tán fún wa tẹ́lẹ̀ 10,000 naira yóò máa jẹ plus 5,000 naira. So ti bá ajá sí pé tó bá ní
ọjà wa yìí máa ti increase pẹ̀lú 5%, ajá sí pé ẹ béèrè pé ló ni wọ́n ń tà tẹ́lẹ̀. So ti ń bá wọn màmá ṣe kí ni o màmá wá find 5% rẹ̀ n tí bá get bẹ́ẹ̀ máa rò pọ̀ mọ́ kí ni ẹ̀ padà bó ni tó bá jẹ́ pé wọ́n ló ti dín wọ́n kọ́. So ti bá béèrè sọ pé decrease ká gbé 10,000 bákan náà ẹ̀wẹ̀ decrease 10,000 by 5%. Bó la ṣe gbé ṣe bó la ṣe ṣe láti ṣe yẹn náà lè ajá sí pé àkọ́kọ́ find the percentage decrease. Kí lẹ́ẹ̀dínwó tó bá ná bó mo lẹ́sìn mọ́ ṣe mo lẹ́ẹ̀mọ́ wa látara iye tó jẹ́ tẹ́lẹ̀ yóò máa jẹ́ kí ni 5% of èló ni wọ́n ń tà tẹ́lẹ̀ 10,000 naira. So ti yóò tún fún wa ní 5/100 times 10,000 naira àbí eléyìí ní ògèrè ó tún jẹ́ 500. ṣùgbọ́n nísìn percentage decrease ni wọ́n ní ká decrease yẹn ni wọ́n já sí pé decrement yẹn ọmọ jẹ́ kí ni o kí ládínkù tí ọmọ ọba máa yọ in tí percentage decrease yìí jẹ́ nísìn máa yọ kó nù kí ni o iye tí wọ́n ń tà tẹ́lẹ̀ ajá sí pé arákùnrin yìí ọmọ dìkíní sí 10,000 minus 500. ajá sí pé tẹ́ bá lọ sọ́jà wọ́n sọ fún wa pé bọ̀dá ọjà wọn máa ti dínwó ó ti dín ní 5%. ajá sí pé ń tẹ́ṣe ni pé kí ni ẹ wá 5% iye tí wọ́n ń tà tẹ́lẹ̀ tẹ́ bá ti àmọ́ ẹ ṣe kí ni o in tó jẹ́ ẹ wá yọ kó ní iye tí wọ́n ń tà òní òfin iye ní tí wọ́n ń tà nísìn òní òfin yìí ní iye tí wọ́n ń tà nísìn. ẹ jẹ́ n fi béèrè yìí kí n fi ṣe parí ká fi bẹ̀rẹ̀ lọ́la lágbọ́ ọlọ́run lọ́la á máa bẹ̀rẹ̀ pẹ̀lú profit and loss tá a fi padà yanjú yòókù. ìbéèrè náà lọ báyìí pé a shop produces ṣe àpòjọ irú àpẹẹrẹ tí mo mú àwọn ìgbà ẹ lọ ṣọ́ọ̀pù kan bá ní ọlọ́run máa ti ṣe wọn ọjà wa máa ti dínwó bó ti ẹ̀ jẹ́ pé ó súnmọ́ ìlérò pọ́jà sábà máa ń dínwó ní orílẹ̀-èdè wa ìmọ̀ládùúgbò tiyàn. A shop reduces all its prices wọ́n díye owó ọjà wọn kùn pẹ̀lú kíni o pẹ̀lú 12%. So tiẹ̀ wọ́n ní what is the sale price èló ni wọ́n máa wá tajà kíni o tó bá jẹ́ pé kíni o original price rẹ̀ iye tí wọ́n ń tà ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí wọ́n tó fi ẹ̀dínwó 12% kún òun náà ní 25,000 naira kò lè rárá kí mo lẹ́yọ̀kọ́ mọ́ ṣe ẹ rí i pé wọ́n reduce yẹn nìyẹn ṣé percentage increase ni àbí percentage decrease ajá sí pé wà percentage decrease. So ti kí ni òṣùwọ̀n tí wọ́n fi dínkù 12% láti bó of 25,000 naira mo rò bó ti yé mi báwọn táyé pé increment náà ni bẹ́ẹ̀ sì kọ́kọ́ ṣe nìyẹn. So ti yóò máa jẹ 12/100 times 25,000 ìzírò tún gélé mo rò bó ti yé mi báwọn. So yóò máa jẹ kí ni o 12 times 250 naira mo ní ẹ mọ́ dára yín láàmú ẹ kàn multiply àwọn tó wà significant yẹn papọ̀ tí ò bá yé yín bẹ́ẹ̀ ṣe ṣe ẹ ti mọ̀ pé 25 lọ́nà méjìlá ọ̀nà ni pé a lè ní 25 lọ́nà mẹ́wàá kan 25 lọ́nà méjì kan a sì ti mọ̀ pé 25 lọ́nà mẹ́wàá 250 ni 12 lọ́nà méjì. So ti yé báwọn mélòó lòun 25 lọ́nà mẹ́wàá sẹ́yìn pé 250 ni ó tún kù 25 lọ́nà méjì tí ń ṣe 50 ajá sí pé ọmọ jẹ́ 300. tẹ́ bá kàn bẹ́ẹ̀ nìkan tó sọ pé 300 kò túmọ̀ sí pé ẹnìyẹn so ọgbọ́n lòun náà fi ṣe nígbà táwa ní 25 times 12 a ti mọ̀ pé 25 nílọ́po méjìlá mo sì ti mọ̀ pé 25 nílọ́po mẹ́wàá 250 ni ó jẹ́ ó tún kù lọ́po méjì lẹ́ẹ̀ tí sí 50 250 plus 50 yóò máa fún mi ní kíni o yóò máa fún mi ní 300 ẹ̀dẹ̀ sì mọ́ gbàgbé zero kan wà ń bẹ̀ tẹ́lẹ̀ fc ajá sí pé iye ẹ̀dínwó tó bọ́jà wọn nísìn 3,000 ni o èlò lẹ́ẹ̀ máa rà nísìn new price yóò máa jẹ́ kíni o lẹ́yìn ìgbà tẹ́ ti yọ kúrò ẹ̀dínwó máa jẹ́ kíni àti mọ̀ pé ẹ̀dínwó 3,000 ajá sí pé tá a máa rà yóò máa jẹ́ iye tí wọ́n ń tà tẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀dínwó tó bá ẹgbẹ́ zero rẹwà so yóò jẹ́ 25,000 minus 3,000 naira ilé tó jẹ́ kíni o 22,000 naira ilé tó jẹ́ pé 22,000 naira. So torí pé àkókò ti lọ púpọ̀ pẹ̀lú ògo Ọlọ́run bá ibi báyìí ni máa gbé dúró ní òní tádẹ̀ sì fi mọ́ tẹ̀síwájú ní ọ̀la lálẹ́ ọ̀la lágbà Ọlọ́run láago 9 lónìí àṣàlàyé decimal mo ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè mọ gbé nọ́mbà lọ sí iye decimal place tó bá wù yín mo ní decimal places ní iye nọ́mbà tó bá wà lẹ́yìn decimal point
mo dẹ̀ sọ fún wa ká tó lè gbé nọ́mbà sí decimal place kan ajá sí pé ibi tó yẹ ká dúró á wo nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ bá nọ́mbà tá a lè mọ round down àbí nọ́mbà tá a lè mọ round up mo sọ fún wa pé tó bá yẹ pé nọ́mbà tó wà láàrin 0 sí 4 á mọ gba dànù ni o á máa round it down èyí tó bá wà láàrin 5 sí 9 kọ́ á máa round òun up tó ti yà báyìí a sọ significant figure náà a ní significant figure òun náà ni pé kí ni o non-zero figure so ti non-zero number àyẹ̀gbẹ́ tí wọ́n bá ní ká wá 3 significant figure òun náà ni pé kí ni o nọ́mbà mẹ́ta alákọ̀ọ́kọ́ tí èso òdo mo á ní 0 síwájú nọ́mbà kan kò wá significant ẹ̀ ní mo kà mọ́ ní àwọn ìwé mìíràn 0 lẹ́yìn nọ́mbà kan kódà kò bá má jẹ́ decimal so ti bá òun ló wà significant 0 láàrin òun wà significant gbogbo tí àwọn ọmọdé ní tẹ́ bá fẹ́ gbé sí significant tẹ́ bá ti wo iye significant yìí tán nọ́mbà tó tún kù lẹ́yìn rẹ̀ ẹ mọ̀ ṣe kí ni o ẹ mọ̀ sọ ọ̀rọ̀ yòókù di 0 lẹ́yìn rẹ̀ àsọ bá ṣe lè ṣe kí ni o bá ṣe lè add subtract tàdé ṣe lè divide the decimal lẹ́yìn rẹ̀ bákan náà àṣàlàyé percentage pé percentage òun náà ni pé fraction eléyìí tó jẹ́ pé kí ni o ti denominator rẹ̀ jẹ́ 100 pẹ̀lú ògo Ọlọ́run bá lọ́la a máa tẹ̀síwájú níbi tí a dúró sí mi mọ̀ bóyá arẹ́ nìkan tó ní béèrè kan àbí béèrè mìíràn kí n tó parí ẹ̀kọ́. Ìgbà tí ó sì béèrè mo nígbàgbọ́ pé ó yé wa lọ́la a parí ẹ̀kọ́ yẹn á dẹ̀ ṣe àwọn ìbéèrè léyìí tá a bá lè ṣe tá a bá tún àrẹ ni tó ní bóyá bí ìbéèrè kó tó di pé ọjọ́ náà tó ọ̀la a lè fi ìbéèrè náà ṣọwọ́ ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa ó dìgbà.